sáwá sẹ́rù fúlàní láyé mi. Gbogbo la kò tó fi sùn ṣe kí Tinubu wà mọ́lẹ̀ níjọba ṣe. Àṣìǹkàrà wa ní wọ́n Nàìjíríà. Ẹ kí ló wá ní tí ká lùkọ́ bá tiẹ̀ lọ? Ẹ tí ká lùkọ́ bá tiẹ̀ lọ náà? Nígbà tá a pèrè àwọn ní wọ́n Nàìjíríà tí Igbo bá ṣe fọ́dún mẹ́rin ní Fúlàní ó ṣe fọ́. Fúlàní ò sí nínú ìjọba tí wọ́n tún wa mọ́ gan. Ní Yorùbá, Haúsá, Igbo. Bọ̀ àwọn Fúlàní wọ́n ti fi ọgbọ́n gba gbogbo ọba alẹ̀ Haúsá wọ́n ti sọ wọ́n di Fúlàní. Wọ́n ti pa gbogbo Haúsá wọ́n ti fa ọba wọn di ẹ̀mí Fúlàní. Ohun tó fẹ́ ṣe fún wa ṣe wọlé. Ohun tó ń dọ́gbọ́n nìyẹn. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀. So mo ti arrange àwọn security gbogbo protest wọn ṣe kiri lórí kọ̀ọ̀kan àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan wá ẹ mọ̀ dà ẹ̀tọ́ Yorùbá làwọn ń jà fún ẹ mọ̀ bá wọn bu Tinubu gbogbo àwọn Yorùbá ní sẹ̀tẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹ mọ̀ bu Tinubu ẹ mọ̀ bu ọba ẹ mọ̀ bu lóye ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa orílẹ̀-èdè wa Buhari ló sẹ̀ ẹ̀mí mi ò sì ní dájú tó fi jáde láyé àṣìkò òjijì ló pa Buhari. Àbáríkà ọmọ ọmọ yóò gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀. Àbáríkà ọmọ fi mi sílẹ̀. Buhari dà mí láàmú, Ọlọ́run dà Buhari láàmú. Torí bá máa ń dà fún àwọn bàbá mi, Buhari dà mí láàmú, Ọlọ́run dà Buhari láàmú. Ẹjọ́ sọ̀rọ̀. Ẹ mọ̀ pọ̀ máa gbọ́. Ẹjọ́ sọ̀rọ̀, bàbá kò sí kankan. Buhari dà mí láàmú, ó pa ẹ̀gbọ́n mi, ó pa ọ̀rẹ́ mi, òun ló pa ìyá mi, torí òun ló pa ìyá mi. Buhari ó kú bí òjijì tọmọtọmọ. Fúlàní ni Buhari. Àwọn ọmọ Yorùbá jára wa tá a bá ti jára wa débi tá a lọ ó ń da bàbá Tinubu láàmú ni bàbá kà ń fẹ́ ìlú kọ́kọ́ dojú ti fún bàbá ní kà ń rí mọ́tì ẹsẹ̀ tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ fún ẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá so fún díẹ̀ yìí àwọn ọmọ Yorùbá àbábọ̀ àbáwọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sọ́kí ní kí fún àdúrà ọlọ́run ẹ̀ kí ní wọ́n mọ́ lọ kí Yorùbá dúró gbogbo Fúlàní tí ń ba ọkọ wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti sin lọ a máa da security mo ti tètè àwọn kan ìfẹ́ ló dùn ọmọ Yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn bàbá wa máa tì wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tí ń bẹ́lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Èjì Olúṣèyí Mákindé mo dúpẹ́ lọ́wọ́ tó bá ṣe mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúwo ọba orílẹ̀ kéńtà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ́n dàkọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi ẹ̀mọ́ dàkọ̀ yẹn sí mi létí ọyẹ́ mo dàkọ̀ tó tani sọ̀rọ̀ sí mi létí náà wọ́n máa sọ̀rọ̀ sí mi létí ẹni tí ọba ti sọ̀rọ̀ sí mi létí ọ̀ kí n tẹ́ mọ kẹ́ni tó ti tẹ̀lé mo kí ọ̀nà oníbodè òfìgbò bàbá mi orílẹ̀ ẹ̀gbọ́n olúgbọ́ ọba tó lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúgbọ́n kì í sọba kékeré ọba kan ilé ní ìkọlé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ sọ́mọ́nà mo kí orílẹ̀ kẹta wọn pe gbogbo mítì àwọn lọ́ba lójú fún àwọn Buhari orílẹ̀ kẹta ní ẹ̀pẹ̀ mi sí mítì ẹ ti Sunday Igboho mọ́kútọ́ ní ẹ fẹ́ pa ó ní mítì ìkẹlẹ̀ wá pa àwọn ọba sí mí ẹ fẹ́ pa ọmọ wa tí ń jà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ kúlẹ̀ ní ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ọba orílẹ̀ kẹta nìkan ló sọ̀rọ̀ mẹ́ bàbá ọba Bariga ó ní ẹ fi Sunday lórí èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lèmi ń tẹ̀lé kò gbé pamọ́ ó sọ lórí sọ́wọ́ mi pépà tó gbé ọba mélòó ló lè ṣe wẹ̀ àwọn ọba àkànbẹ́ ńgbà náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọn sápamọ́ ni Tinubu wọ́n débẹ̀ wọ́n ń bú Tinubu àwọn ọba Yorùbá tó ń bú Tinubu wọ́n lè bí ń pa wọn ebi ní papọ̀ mọ́nàmọ́ná mo kí gbogbo àwọn ọba wálẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ mi lógún mo rẹ̀ kí gbogbo àwọn gọ́vnà wa torí pé ẹni tó bá dúró tì nínú ọpa nkùn wọlé ẹ mọ̀ bú gọ́vnà kankan tiwa ni wọ́n ń ṣe kí wọ́n sọ fún yẹn tiwa ni wọ́n ń ṣe wọn náà mọ̀ pé Fúlàní fi yà jẹ wá ẹ mọ̀ bú Tinubu ṣe gẹ́gẹ́ fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣèjọba ṣe báwọn bàbá Yorùbá kan wọ́n kóra wọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan ṣé wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi Wọlé Ṣóyínká bàbá dáadáa ni bó ṣe dàgbà tó bẹ́ẹ̀ tí lóògùn tó lágbára tó ní gbogbo àgbáyé ọwọ́ àmì wa kò tónú ó sì fún mi ní márùn ó sì lóhun bẹ́lẹ́ yìí ta ló lè ṣe wẹ́ ẹ̀mí bàbá yóò dùn dáadáa àti ìṣẹ̀lẹ̀ rọ wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni kó lè wọ́ wípé Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe scam Fúlàní ìsara wa àwọn ní ìsara wọn nàìjíjú àwọn ní bá ṣe ra wa lọ́kàn àbá ti ṣe ra wa lọ́kàn kádà security ilẹ̀ gọ́vnà Ògùn state
Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní wọ́n máa pa ọlọ́gùn state ńgbà yẹn gómìnà Ògùn state wá sọ̀rọ̀ sínú pépà iná bá ń bẹ tó bá gbọ́ kíní yẹn gbà yẹn ọlọ́wọ́n ń wá yẹn bí Sunday Igboho wà ràn án lọ́wọ́ mo wá lọ bẹ̀ mo lọ kojú àwọn Fúlàní bẹ̀ Buhari ó fún gómìnà yẹn ní kweri ó fẹ́ gbajà máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ̀ wọ́n ṣe nígbà tí wọ́n ń pa àwọn kéékèèké ẹ̀ sọ̀rọ̀ òun dẹ̀ tó máa rẹ̀ níbi Sunday Igboho wá gbìjà wọn òun ti Sunday Igboho dẹ̀ wá bẹ̀ kọ̀dẹ́sẹ̀ nǹkan ó kà pariwo ó dẹ̀ sí protest Fúlàní dẹ̀ sálọ kílẹ̀ fẹ́ kọ́ wọn para mọ̀ sọ́pà yẹn ni ó ní Sunday Igboho pa iná òní bàjẹ́ fún Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run ní bá ti ẹ̀jẹ̀ láíláí Ọlọ́run ní bá ti Dàpọ̀ Abíọ́dún jẹ́ ní bá ti Ṣèyí Mákindé jẹ́ ní bá tọdún bá ṣẹyẹ jẹ́ àbáríkà ń fọlọ́ kúlẹ̀ ẹ lọ́wọ́ mo wá kí bàbá mi bá ń jẹ́ Akíntóyè bàbá dáadáa bàbá alálùbáríkà ọlọ́jọ́ bí bàbá ògùn dáadáa bí bàbá pẹ́ bí bàbá mi àbí Adébánjọ àwọn bàbá àti mímu wọn ni mo dún sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mo sì ń dún Ọlọ́run sì ń gbàdúrà mi so àwọn ọmọ Yorùbá ẹja ṣe ra wa lọ́kàn ilé tó lọ Fúlàní ọ̀fẹ́ràn wa bàbá Tinubu ti ń bẹ́ńbẹ́ wọn ọ̀fẹ́ràn rẹ̀ wọ́n kẹ́ ń dàjọba ẹ̀rú tó palẹ̀ ń kó dọ́là mọ́ wọ́n ti kó fún àwọn ọmọ tí ń ṣe burúkú ṣe ìgbé kan bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi hàn sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kéde o kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ bí mo sọ fún yẹn kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ ìjọba àjẹbí gbogbo ọ̀rọ̀ ní akíkanjú òòṣà ọmọ aládìsí lọ́sọ̀ wọ́n yọ ọ̀rọ̀ wọn bá àwọn dàbí èjì ẹ̀wọ́n jẹ́ abára wa jà ẹjọ́ ẹjá gbọ́dọ̀ ẹjọ́ ẹ̀wọ́n jẹ́ abára wa jà ẹ̀rì kò sọ lẹ́ẹ̀kan ìpè ẹ̀wọ́n bù pẹ́sidẹ́ntì tó wà mẹ́sì ọmọ wa ni bàbá wa ni aṣojú wa ni ó ní káwọ́ bu àwọn gómìnà tí wà náà lọ́wọ́ ṣe. bàbá ò kábíyèsí wa. ẹ dákun àrò wa nítorí pé nígbà tí àwọn Yorùbá nation wá síbí níjọ́sí mo rí ohun tí bàbá ló jẹ́ dúró pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers wọ́n bú àwọn lọ́balọ́ba ohun tí a jẹ làyẹn fi lẹ́yìn ọmọ wa fi ń lọ wá ẹ bá sì rí díẹ̀díẹ̀ láyé ń bàjẹ́ ayé ń bàjẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí kótó nípa àwọn òbíkótó àwọn British kótó nípa wọ ilẹ̀ Yorùbá ọba ní í ṣe ìjọba bẹ́ẹ̀ ni wọ́n sì gbàjọba lọ́wọ́ Yorùbá láyé ọba dé Milford ní àwọn òbíkótó wọ́n wọlé Yorùbá wọ́n ti gbógun ti Aláàfin gbógun ti wọn ó ní ilé àgbá ìbọn tí wọ́n rọ́ sí ààfin Aláàfin. ọ̀hún ibi alimọ̀lù ti lọ ní ọmọ Aláàfin tó jókòó sílẹ̀ nínú. ọ̀hún ibi Aláàfin Adéyẹmí wà lọ́pàá ń tẹ̀. Gbogbo fẹ́ǹsì Aláàfin tó wà ní ààfin Ọ̀yọ́ ni wọ́n mú dànù. Nígbà tí wọ́n fẹ́ gba agbára kúrò lọ́wọ́ ọba nílẹ̀ Yorùbá. Ọba Adéyẹmí wà lọ́yàrí ní gbogbo ọba. Wọ́n gbógun tì í. Wọ́n yẹnu wá ní ọ̀dà àwọn ọ̀gá gbogbo ẹ̀. Ṣùgbọ́n nínú àwọn ẹrú tí ń tẹ̀lé nítorí pé àwọn British ọ̀dọ̀ Ọ̀yọ́ empire ni wọ́n ti kọ́pì wọ́n fi dá local government lẹ̀ wọ́n dá wọ́ọ̀dù lẹ̀ wọ́n dá state lẹ̀ wọ́n dá olórí queen marshal lẹ̀ gbogbo àwọn tẹ́ wò Basọ̀run ni olórí ogun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ni olórí ogun ni Ìkòyí olórí ogun ni Tìmì olórí ogun ni Ọ̀nàkòrò olórí ogun ni. Ẹkùn ọ̀tún láti Ìsí tóbi dé Ìbàràpá náà lẹ́kùn ọ̀tún gbà náà. Wọ́n kọ̀ yìí òun lọ lórí ẹkùn òsì. Ọ̀yọ́ Central Basọ̀run lọ lórí. Nígbà tí ọlọ́pà tó jẹ́ ti àwọn olùdíje kí náà pẹ́ tí wọ́n
ẹkùn ọ̀tún ẹkùn òsì gbọ́rọ̀ nítorí ọ̀dọ́ wọn èkó ní gbogbo ibi tí ọ̀dọ́ wà ní sípẹ̀ fún Ìbàdàn olúwo olówó ìdìbẹ̀gbà náà òun sísẹ́mù yẹn làwọn òyìnbó mú lọ wọ́n fi kírísítẹ́nì wọ́n fi pé local government wọ́n fi pé gbogbo mínísítà tí wọ́n rí tí wọ́n yàn yẹn fún Ọ̀yọ́ empire wọ́n ti kọ́gbọ́n ẹ̀ wọ́n fi lọ. Ìjọba àwọn Yorùbá ti ń ṣe ìjọba fún ìbò ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ wa tí wọ́n kó ìjọba lé lọ́wọ́ ńgbà náà wọ́n rí pé àwọn ìbọn ti bàbá lọ́wọ́ àwọn ọba díẹ̀ díẹ̀ iṣẹ́ ni wọ́n kún ṣe wọ́n rí fáàsì àwọn òfin wọn ò rí fáàsì náà wọ́n wà lọ títí àwọn tí wọ́n jẹ́ wọ́n á ní kùsì nìyẹn tẹ́ bá rí lẹ́nu ẹ̀ rí pé ààyè tí ọba wà lẹ́nu àwọn ọba ṣe ń bẹ̀rẹ̀ pé ẹ fún wa ní àṣà mẹ́rin tá a mọ̀ sí i kò dẹ̀ ẹ́ kúrí bẹ́ẹ̀. àwọn ọmọ ọba tí wọ́n ti ṣe bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé ayé rè ayé tí bàbá mi ọ̀gbẹ́ èmi ọ̀jẹ̀ iná ẹ̀rọ àti ohun tó dì lónìí. tí a bá wo àwọn Haúsá yẹn náà pẹ̀lú àwọn Fúlàní wọn rí ìjọba wọn ṣe lọ́wọ́ wọn bì sí wọ́n sì rí ìjọba wọn ṣe. ọba tó bá wà ní ìsìtí òní ohun tí ń gbowó wà fún gbogbo àwọn ọba àwọn tíráàbù ìlú ẹ̀fọ́ mọ̀ tíráàbù gbogbo wọn ní bísíǹsì ní àbúrò mi sí ẹni ó ní hòtẹ́ẹ̀lì ẹni ó ní ilé epo ẹni ó ní gbogbo ẹ̀ sóko náà láwọn ọ̀rọ̀ abájúwò kó gbà wọ ọmọ yìí ni lórí tí ò ní ìdẹ́mọ̀gbọ́n àwọn fúlẹ́dì àwọn àṣàǹdé kì í ṣe bọ́ọ̀lì tí ò ní ní ìrẹ́ǹtì yẹn bẹ́ẹ̀ la lè yọ ṣe bọ́ọ̀lì ọ̀yà kọ́ bá ó tún mọ́ orúkọ mọ́ èyí náà sọ pé ẹ wá ní ìṣẹ̀lẹ̀ Ìbá ní ọmọ òroko, ìbá mi òroko. Láyé ẹjọ́ ọba jagun, ọba ti sẹ̀ ìṣèpàdé wọn ní kọ́kọ́ ọmọ jagun wọn láyé Aláàfin Àtìbà. Aláàfin Àtìbà ti jẹ tó báyìí, òun lọ Aláàfin àkọ́kọ́ tí ọ̀gá gun wọn. Àwọn Aláàfin yòókù wọ́n jagun, gbogbo ayé làjọ wọn lójú ogun. Á pa àwọn balógun wa lẹ́yìn àtàwọn ọmọ ogun. Aláàfin bá ti rí ogun, tó bá ti rí ogun tó fẹ́ jà báyìí. Bẹ́ẹ̀ni, máa ti ṣe láyé ẹjọ́ òun. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ wa èyí tá a wà yìí ọlọ́wọ́ jẹ́ aṣẹ́wó ọlọ́wọ́ jẹ́ aṣẹ́wó Sunday ló ti di ọlọ́lá ọlọ́run ti ní dá padà sẹ́yìn ọlọ́run ní dá padà sẹ́yìn olórí ìpìlẹ̀ kan ló kọ́ nìkan olórí ọlọ́pàá àgbò ṣe kíní kan olórí owó ni ò tí ì dé olórí bá ti dé wá gbọ́ fún wa ní ìwọ̀n nìkan ó ní ọ̀hún àdúgbò kan èmi ọmọ bá ṣe é kọ́ Owó bá dé kò ní ìdàgbò mọ́lẹ̀ ìlàgbò mọ́lẹ̀. tó bóun ṣe wà ní ìsìn afẹ́kọ̀ọ́ akọ̀lé ọlá wọ́n akọ̀lé ọlá tó ń lọ́wọ́ àjòkù gbogbo nǹkan ọlọ́sọ̀rọ̀ gbogbo wàhálà tó ti ṣe ọlọ́wọ́n mú àpọ̀sẹ̀ rẹ̀ kọ́dà padà fún un gbogbo nǹkan rẹ̀ tó bàjẹ́ ọlọ́wọ́n ọba láàrin kọ́ba gbé dìde padà nítorí nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bàjẹ́ gbogbo nǹkan rẹ̀ àkúrò rẹ̀ kọ́lọ́ máa dá padà gbogbo àkúrò rẹ̀ kọ́lọ́ máa dá padà ọjà fúnlẹ̀ yóò bá òkú wá owó ọ̀wá àfikún ṣùgbọ́n ó kí ìgbèrè lóró ìgbèrè lọ́rẹ́ ọmọ alákàlẹ́ òde ìwọ̀n tí wàá kọ̀ ọba tó ní bọ́ra ṣùgbọ́n tí wọ́n sì bá kọ́ ìgbèrè onígbà kékeré ìgbèrè onígbà. kábíyèsí o. ó ṣe rí nìyẹn ó kọ̀ yẹn lólólóló ṣùgbọ́n àrò gbogbo àwọn Yorùbá nation ọ̀rọ̀ ní aṣíwájú wa sọ yìí ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ o ẹ kó jẹ́ abọ́ sínú Facebook tàbí íńtánẹ́ẹ̀tì láti mọ kú àwọn ọba kú mi kódà o nítorí ẹ̀yin lẹ́nu wá síbẹ̀ ẹ sì ní àṣẹ tí ẹ gbélé wa lórí ọmọdé kúrò kò ní olùkọ́kọ́ olúwéré nínú wọn ẹ̀yin náà lẹ́síwájú olúwéré o ẹ̀yin lẹ́síwájú olúwéré o ìyá máa wọlé mọ́ rárá ìyá máa wọlé mọ́ wọlé mọ́ wọlé rárá bẹ̀rù ìyá máa wọlé mọ́ wọlé mọ́ wọlé ẹkúnrin ẹkú òde òní mọ̀ ń wò yín lókèrè ẹkú òde òní wá kí wa mo ní ìyá wa àbẹ̀wò ìyá ọba lórí wọn ò kí ọba rẹ olóò kí ọba rẹ onídùúgbò gbogbo èèyàn wọ́n ti wọ́n bá lọ́balọ́ba jókòó àbẹ̀wò nísẹ́yìn wájú àlùkò àti wàlẹ̀ kọjá.
Àwọn aláfẹ́sì ara wọn. Láàárọ̀ bàbá yóò dùn. Káwọn bàbá yìí wá. Àgbẹ̀ wọn lẹ̀ ń kó ẹ̀wọ̀. Ẹkú ni o, ẹkú oríire náà, èyí tó ti gba òdúgbà jẹ́ o, ọba àná fẹ́ mọ́mọ́. Ẹgbọ́n gbọ́dọ̀ mi dé, lòdì ní bẹ́ẹ̀. Kò sí àwọn aláàbí fún un. Ok, àrídà lọ́wọ́, àwọn èdè fún mi lọ́wọ́. Wọ́n bá fún hòtẹ́ẹ̀lì Sam. Ẹ̀ẹ́dẹ̀rú èkú ìyàwó yìí lókè mọ̀mọ́ sáré bọ̀ wá. Ẹkú rẹ̀ ẹ̀ṣẹ̀ ẹkú ìfẹ́ onígbàjẹ́ o. Bó ṣe rí o, Sunday ti délé rẹ̀, á ṣe rí dín ní mọ̀lẹ́bí o. Kábíyèsí o. Ọmọdé àwọn ọlọ́ta. Wọ́n fẹ́ sọ̀rọ̀ mọ̀lẹ́bí. Èkó ti dàgbà lórí. Off camera. Vision.